káàkiri o. Ilé máa ń yẹ mi bí ajá o. Ẹ̀mí kì í sọ fún ayé o. Àgbàlá Gabriel ló gbà mí o. Ìjọ́ tí mo dé bíbá náà ló ti gbà mí lọ́wọ́ tẹ̀sẹ̀ o. Kò mọ̀ mí níbi kankan o. Mo gbọ́ ní mo rí nínú kíní mi o. Olùkọ́ náà mo ti rí o. Ni mo fi wá o. Ọkọ̀ kan náà ni mo fi wá. Ni mo fi wọ́n dẹ̀ gbà mí. Ìjọ́ tí mo dé náà rẹ̀ náà gbà mí. Ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́. Ẹni gbé irúgbó ìsọ̀rọ̀ bí òṣèlú ọmọ. Ẹni ló ń gbé sọ̀rọ̀ bí òṣèlú ọmọ. Ẹni kì í sọ fún ayé. Àwọn ọmọ yẹn ní kì í sọ fún ayé. Ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ o. Ẹ ràn mí lọ́wọ́ o. Ẹni dààmú o. Ẹni kì í sọ fún ayé. Àwọn ọmọ yẹn ní kì í sọ fún ayé o. Olùrànlọ́wọ́ ẹlẹ́yìn ràn mí lọ́wọ́. Tí mo ṣe wọ́n tí mo ṣe wọ́n sọ lélẹ́yìí. Ọ̀ní fi gbé ọmọ mú yín o. Ẹlẹ́ni fi ṣe ayélujára bọ́lẹ̀. Ẹni fẹ́ni gbọ́ bí ọwọ́ ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́ o. Ìrànlọ́wọ́ nínú mo béèrè fún. Àwọn ọmọ mi náà yẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Ẹni wọ́n gbé sọ̀rọ̀ bí ọ̀ṣẹ́ bí ọmọ. Ẹni kí àwọn ìdààmú ní wọlé kọ̀ yìí. Ìdààmú ní wọlé kọ̀ yìí ẹ ṣàánú mi. Ìrànlọ́wọ́ nínú mo béèrè fún ẹ ṣàánú ẹ má jẹ́ bàbá ikú. Ẹ má jẹ́ bàbá ikú o. Mo ti lọ káàkiri mo ti lágbọ̀rọ̀. Lọ́yẹ̀ ẹ̀rọ mi yìí mo ti ná gbogbo ẹ̀ mo ti ṣe gbogbo ẹ̀. Àgbà tí mo dágbàrà Gabriel ni o. Nígbà tí mo ṣe débẹ̀ tó tí mo débẹ̀ náà rí mi. Náà rí mi o nígbà mi tọwọ́ tẹ̀sẹ̀ sámi mi ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ ẹ̀ ní ìdààmú o. Ìdààmú ò ní jẹ́ ti yí o. Ẹni ó gbé sọ́mi bí òṣè bí ọmọ o. Ẹni ó gbé sọ́mi bí òṣè bí ọmọ ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ o. Ìrànlọ́wọ́ yìí ni mo béèrè fún. Ìrànlọ́wọ́ yìí ni mo bẹ̀rẹ̀ fún. Ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jọ kú báyìí. Ẹlẹ́gbẹ̀rún lè ṣàánú mi ní ìdààmú. Ìdààmú ò ní jẹ́ kí ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ṣàánú mi lọ. Ẹ ṣàánú mi lọ. Tí mo bẹ̀rẹ̀ fún. Tí mo ṣe wọ́n rí ni. Tí mo ṣe wọ́n sọ lélẹ́yìn ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ gbà mí lọ. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ṣàánú mi lọ. Ẹni ọgbọ́n ṣàánú bọ́ ṣe mi ọmọ. Ẹni kì í sọ fún ayé o. Ẹni kì í sọ fún ayé o. Ẹni gbé sọ fún ayé o. Ẹni mo ti sunkún ọmọ o. Ẹni mo ti sunkún ọmọ o. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ wò mí ṣe lánàá. Ẹ má jẹ́ bàbá ikú. Ẹ má jẹ́ bàbá ikú. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ̀yẹ́ bàbá yẹ. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Ẹni ọgbọ́n ṣàánú òṣèlú ọmọ. Ẹ ṣàánú mi. Ẹni mo ti sunkún ọmọ o. Ẹni tí àwọn olóyè ọmọ ẹni mọ́lá lórí ọmọ. Ẹni tí sọ fún ayé o. Ẹni tí sọ fún ayé ràn mí lọ́wọ́. Ẹ ṣàánú mi. Ẹ gbọ́rọ̀ mi o. Ẹ gbọ́rọ̀ mi o. Ẹ gbọ́rọ̀ mi o. Ẹ gbọ́rọ̀ mi o. Ẹ ti gbà mí lọ́wọ́ mi o. Ẹ gbọ́rọ̀ mi o. Ẹni mo ti sunkún ọmọ. Ẹni mo sáré ọmọ. Ẹni mo sáré ọmọ. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Ẹgbẹ́ ni mo bẹ̀, ẹgbẹ́ wọn lẹ́kí ẹ̀ṣà gbogbo, ẹ̀ṣà gbogbo, ẹ̀yìn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́, ẹ̀yìn ẹgbẹ́ mi lọ́wọ́, ẹ̀ṣà gbogbo mi, ẹ̀yìn ọgbẹ́ ìṣàgbé ẹ̀ṣẹ̀ mi ọmọ mi náà rẹ̀, ẹwà tí ọmọ mi ló pẹ́, ẹ̀yìn náà ni mo ní sùn pọ̀ ọmọ, ẹ̀yìn fọ́ ọmọ gbé, ẹ̀yìn fọ́ ọmọ gbé sáré ọmọ, ẹ̀yìn fọ́ sáré ọmọ, ẹ̀yìn fọ́ ọgbọ́ ọmọ sí, ẹ̀yìn fọ́ ọgbọ́ ọmọ sí ẹ̀ṣà mi bẹ̀rẹ̀ mi lọ́wọ́, ìrànlọ́wọ́ yìí ni mo bẹ̀rẹ̀ fún, ìrànlọ́wọ́ yìí ni mo bẹ̀rẹ̀ fún ẹ̀ṣà mi. Mo ti lọ káàkiri, mo ti lọ gbọ́, wọ́n yé mi káàkiri, wọ́n yé mi ní. Agbára Gabriel ló gbà mí, òun lọ́ra mi kalẹ̀, mi ò ṣe wàhálà, kí n tó dé bíbá, bí mo ṣe dé bíbá ló ṣe rí mi, ló ṣe gbàdúrà mi. Agbára Gabriel mo rẹ̀ ṣàánú mi, òun ló tẹ́wọ́ gbà mí, kò ní tí mo lọ, mi ò rí ìrànlọ́wọ́ bẹ̀. Mo dágbàrá Gabriel ló ràn mí lọ́wọ́, àti ìgbà tí mo ti lò ló fún mi jíjẹ. Madame, aidez, madame, aidez.
ẹ dìde ẹni sì. Ìrànlọ́wọ́ ni mo bẹ̀rẹ̀ fún. Ìrànlọ́wọ́ ni mo bẹ̀rẹ̀ fún. Mi ò lè ṣiṣẹ́. Tó bá débi iṣẹ́ wọn lé mi ni. Tó bá débi iṣẹ́ mi ni. Láti bí oṣù kan tí mo ti dé bíbẹ̀. Àwọn nọ́mbà jíjẹ ló ń gbọ́ mi nù. Nọ́mbà jíjẹ lórí mi lórí ọmọ mi. Lórí mi lórí ọmọ mi lè ṣiṣẹ́. Mi lè ṣe kankan. Tó bá tẹ̀lé mo kí aláṣẹ ṣiṣẹ́. Mo dé bíbí kan lẹ́gbẹ̀ẹ́ wá bíbá yìí. Mo dé bẹ̀rẹ̀ oúnjẹ náà ń tà. Mo ní kọjá kí n bá wọn ṣiṣẹ́. Mo tẹ̀ tó mi ni wọn gbà mí. Torí àyèbù ara mi. Madam. Bí ipò tẹ́ wà yìí, omijé ṣe ń gbọ̀n gbogbo àwọn tó ń wò yín. Omijé ń gbọ̀n wọ́n. Lórúkọ Ọlọ́run la fi bẹ gbogbo àwọn obìnrin. Ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàánú madam, ẹ bá wa ṣàánú. Nọ́mbà tẹ́ lè máa pè sí, ẹ jẹ́ ká máa pè wọlé. Nọ́mbà tá lè máa pè sí, nọ́mbà tá lè máa pè sí. Tá a bá fẹ́ máa pe àwọn nọ́mbà yìí. 070 54 900 751. Ẹ jẹ́ ká máa pè wọlé. Ọmọ yóò ní kú ọmọ yóò ní ìsọsí ayé ẹ̀yin náà ní ìsọsí ayé ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ bí o ti kẹ́ lágbà tí mo ti gbé bíbà bí o ti kẹ́ gbé léṣe wọn kẹ́ ilé mi wọ́n fi ọdún láti ṣe mi léṣe àwọn náà gbọ́ ní ìjàgbọ́n tó bẹ̀ ló gbé níjà ló gbọ́ nínú fún mi lórí ọmọ mi lórí mi. Ẹ má sọ ẹ dìde ẹ bá ń fa wọn dìde ẹ bá ń fa wọn dìde ẹ bá ń fa wọn dìde ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ ẹ dìde náà ẹ ṣe lágbára Ọlọ́run ẹnìkan náà fún 10,000 yìí mọ̀. Mi lọ́wọ́ ni mo bèrè fún mi ò lè ṣiṣẹ́ àìjá tí mo ti dé bí àwọn táwọn wọn pọ̀ ló fún mi lóúnjẹ ló fún mi nínú èmi àtọmọ mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. prayer tó yẹ ká ṣe ní 6 lápàtì nítorí ìrànlọ́wọ́ obìnrin ẹ jẹ́ ìrànlọ́wọ́. Àwọn èèyàn complain lórí bank network. Àwọn èèyàn complain lórí bank network. Tí bá wá kẹ́ lọ máa ń lé mi ní torí àlébọ̀ ara. Mo ti sọ pé tá a bá ti rí ṣe lórí GT a lè lo Zenith, so 10,000 kan náà láti lọ ń bọ̀. Òun receive ntẹ Zenith receive ntẹ, so GT náà rẹpọ náà come up orí nǹkan tó wọlé síbẹ̀ sí. Please ẹ jẹ́ ká dìde sí obìnrin ojú òní tì mí ẹ̀yin èèyàn wa ọ̀tá ò ní yọ̀ yín ẹ bá àánú pàdé bá ran obìnrin lọ́wọ́ kó má kú pẹ̀lú kínní kò sí ntọ́lọ́hún lè ṣe wọ́n lè operate ẹ̀. This woman can still live better. This woman can still live better. Olóbìnrin kan tó jẹ́ kíní fún Mọdákẹ́ ní Mumbai ó ti ṣe náà ẹni kan gbọ́ wá ní weekend yìí o ká lè showcase ẹ̀ pé wọ́n ti ṣe o tó ní kí n lójú báyìí wọ́n ti ṣe kíní obìnrin yẹn ó dẹ̀ ti wà successful. This woman can be one of those people who God has saved. This woman can be one of the can be amongst those people who God has saved. Obìnrin yìí ẹjọ́ rà àánú gbà kó rí ìrànlọ́wọ́ Ọlọ́run ẹ bá ń ṣàánú ẹ ẹnu ló wọ́ sí ẹ bá ń ṣàánú ẹ bá mo torí ẹ jáde mo ti ní mi ní jáde mo sọ fún mi mo ní bàtọ́ ò ti lè sọ̀rọ̀ oúnjẹ mo ní mi ní ṣe fún mẹ́tì mo tún lè rí lọ́sàn-án àánú ẹ̀ tó ṣe mí mo rò pé ó ń gbàdúrà gan ọ̀rọ̀ rẹ̀ tún mú mi lọ́kàn mo ní ó yà yàn mọ́ ẹ bá ń gbé kíní bọ́tà ẹja bí obìnrin sáfẹ́fẹ́ kó rí àánú 1.8 million ló ní wọ́n nílò. Ọlọ́run lè lo ẹnìkan fún wọn, Ọlọ́run lè lo èèyàn méjì fún wọn, Ọlọ́run lè lo igba èèyàn fún wọn. Ẹ jẹ́ àpapọ̀. Mo rò pé àwọn èèyàn face network issue. Ẹ bá wo comment yẹn. Wọ́n face network issue. So bank account ẹ lílò ó wà lójú screen which is the GT and the Zenith Bank. GT yẹn ni 01 991 31 544. Zenith yẹn ni 423 6444 085. GT yẹn ni 01 991 31
544 Zenith yẹn ni 423 6444 085. bó máa ṣe lágbo àdúrà bí ń rọ̀lẹ́ yìí nígbà tí obìnrin ńlá ìṣòro tó máa kọjá máa bọ̀ kó mẹ́ẹ̀ láti bí ló ti mú síbẹ̀ yẹn láti bí ìgbàdúmọ̀ òjòdè bẹ̀ yẹn orí kìíní níbẹ̀ yẹn. So please ayé ò ní mú wa ẹ bá ran obìnrin lọ́wọ́ kó rí àánú gbà àánú Ọlọ́run yóò jẹ́ ti yín o please ẹ jábà ló 10 minutes sí ẹ bá ń dìde fún mo gba Ọlọ́run gbọ́ pé ẹ̀rí náà lọ́wọ́ tó ga ó yẹ máa báwọn èèyàn sọ̀rọ̀. ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀rọ Nàìjíríà ẹ ṣàánú mi ìrànlọ́wọ́ yìí ni mo béèrè fún ẹ ṣàánú mi Ọlọ́run ràn mí lọ́wọ́ Ọlọ́run ẹgbẹ́ ọ̀lọ́wọ́ dìde fún mi ẹ ṣàánú mi nínú ìlera mi wà nínú ìlera mi mo ẹ ṣàánú mi wọ́n ṣe bá bá ikú ẹ̀mí tí sọ́jú ẹ̀mí dààmú ẹ̀mí fojú tún pọ̀ rẹ̀ ní owó sọ̀rọ̀ bí òṣèlú ọmọ ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo béèrè fún ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ẹ̀mí dààmú ọlọ́dìdè ọlọ́wọ́ sẹ́yìn náà ọlọ́dìdè ọlọ́wọ́ sẹ́yìn náà ní kí sọ́jú ayé ẹ̀mí kí sọ́jú ayé ní fojú tún pọ̀ ọmọ ẹ̀mí dààmú lórí ọmọ ọlọ́dìdè fún ọlọ́wọ́ yẹn ṣàánú mi ẹ̀rọ yẹn ṣàánú mi ẹ ṣàánú mi ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ ẹ̀rọ jẹ bọ́bá ikú ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ ni mo bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ ni mo bẹ̀rẹ̀ ẹ̀rọ mi lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ̀mí dààmú ẹ̀rọ mi fẹ́ bá fún mi lóúnjẹ ẹ̀mí lọ́wọ́ ìtọ́jú bí ẹ̀ṣẹ̀ mi ọmọ ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo bẹ̀rẹ̀ ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀wọ̀n jẹ́ bọ́bá ikú ẹ̀mí kí sọ́jú ayé tọwọ́tọwọ́ ẹ̀mí kí sọ́jú ayé tọ́lẹ́tọ́lẹ́ ṣàtúnṣe ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí mo bẹ̀rẹ̀ fún ọ ẹ̀rọ mi lọ́wọ́ ọmọ ẹ̀rọ mi fẹ́ bá fún mi lóúnjẹ ẹ̀mí mo ṣàlẹ́ ọmọ ẹ̀mí mo ṣàlẹ́ ọmọ ẹ̀mí mo wáyé gbọ́gbọ́ sí ẹ̀rọ mi lọ́wọ́ ọ̀rọ̀ yìí mo bẹ̀rẹ̀ fún ẹ̀ṣẹ̀ àtúntò mi ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí tẹ́lú gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀mí tẹ́lú gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀mí tẹ́lú gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àtúntò ọ̀rọ̀ wọ̀nyí ni mo bẹ̀rẹ̀ fún ọlọ́run ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àtúntò mo ti lọ káàkiri mo ti lọ gbà mo ti lọ gbòòrò ẹ̀kọ́ mo ti dẹ́rù báyìí àtẹ̀kọ́ ni mo ti wọ́n ni mo ti dẹ́rù báyìí mo ní agbára gẹ́gẹ́ ló gbà yìí ló gbà ní gbogbo wọn lé mi wọn yàn yìí wọn lé mi ọ̀nà ọjọ́ tí mo dẹ́rù báyìí ló ti tẹ́wọ́ gbà mí ló ti tẹ́wọ́ gbà mí lágbára gbẹgbẹ òun yóò fún mi nígbà ló fún mi mú mi ò lè ṣiṣẹ́ mi lé dákọ̀tọ̀ ṣe ló ń bọ́ mi ọ̀nà mi ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀ṣánú mi ẹ̀mí tẹ́lú gbójú ọ̀wọ́ ẹ̀mí tẹ́lú gbójú ẹ̀mí kì sọ́tù ẹ̀yẹ ẹ̀mí kì sọ́tù ẹ̀yẹ ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo bèrè fún ẹ̀rọ mi lọ́wọ́ ẹ má jẹ bàbá ikú ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ ni mo bèrè fún ọmọ alẹ́ mi fẹ́ bá fún yín lóúnjẹ ọmọ alẹ́ mi fẹ́ bá fún yín lóúnjẹ ọmọ alẹ́ mi fẹ́ bá fún yín lóúnjẹ ẹ̀rọ mi lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀mí kì sọ́tù ayé ẹ̀mí kì sọ́tù ayé o ẹ̀mí kì sọ́tù ayé ẹ ṣàánú mi ẹ̀rọ mi lọ́wọ́ ẹ ṣàánú mi lọ́dún tọ́jú wọ́n ti dẹ́rù báyìí ọjọ́ tí wọ́n ti wọ́n dé báyìí lè ṣiṣẹ́ bí mo yọ ṣiṣẹ́ gan wọ́n yé mi ni torí ipò tí mo wà wọ́n yé mi ni wọ́n gbà mí mi ò ṣiṣẹ́ kankan níbẹ̀ gíga mímu mi Agbala gẹ́gẹ́ ló ṣe fún mi òun ló ṣe gíga ló ṣe mímu fún mi àjọ tí mo ti wọ́n tẹ́wọ́ gbà mí ó tẹ́wọ́ gbà mí mi ò rí wọn rí ìjọ tí mo dé nígbà náà ni mo fojú kọ̀ wọ́n làwọn náà bẹ̀ sí gbọ́dọ̀ àwọn náà sì gbà mí wo mẹ́sàn-án mi. ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ ni mo bèrè fún ẹ̀mí ọgbẹ́sọ̀ ìlú òṣèlú ọmọ ẹ̀mí dàrú ẹ̀mí kì sọ́sọ́ ẹ̀yẹ o ẹ̀ṣẹ̀ àmú mi o ṣàdédé mo bá ara mi ṣàdédé mo rí èwo ni mo pè mi lọ pẹ́pẹ́ yọba yìí ni ẹ̀ṣẹ̀ àmú mi ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ ni mo bèrè ẹ̀ṣẹ̀ àmú mi ẹ̀rọ mi lọ́wọ́ ìrànlọ́wọ́ ayá mi. Ẹ̀dìdì ẹ ra nígbà ẹ̀dìdì ẹ máa rà nígbà ọmọ yẹn máa wò wọ́n lè máa share it. What you can do as well is share it. Ìfìrìn ẹsẹ̀ nìkan mo gba Ọlọ́run gbọ́ pé mo máa rí ìrànlọ́wọ́
ọ̀gá bọ́lá wọn bá ṣe lọ a máa jẹ́ ká mọ̀ báwọn èèyàn face network issue fún bank. God bless you for your support. Ẹ̀yin tí ẹ ti ń rò pé ṣe ẹ̀yin tí kò sí nǹkan lọ́wọ́ yín ẹ gbàdúrà fún yín because àmọ́ tí Nàìjíríà ń sọ for now ìfá àmọ́ tí abroad gan ń sọ for now kò síṣẹ́ ẹlòmíì tó rí owó lásán láti fi sanwó bíìlì sanwó ilé lọ́sẹ̀ máa ṣe báyìí. So we pray for the blessings of God upon you pé yóò dára fún yín lórúkọ Jésù ẹ ní ṣaláì ní o ẹ máa rí owó náà ojú òní tí yára obìnrin náà mo gba Ọlọ́run gbọ́ pé yóò rí ìrànlọ́wọ́ mo gba Ọlọ́run gbọ́ pé wọn àti rí 50,000 ọgbẹ́ so those them in very good 15,000 41,000 so mo understand pé bank issue torí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí rárá mo kì bank issue náà fà so mo kì bank network kò fà tó bá ti dà ẹjọ́ ẹjẹ àrùn obìnrin lọ́wọ́ àánú yóò dẹ̀ dé fún ọ wọn ní ìlànà nígbà ẹgbẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó dẹ̀ bẹ̀rẹ̀ God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọ ẹ̀ máa bùkún yín o ọlọ́run máa bùkún yín ibi gíga yẹn máa lọ o ìbùkún látọ̀kọ̀ náà máa bùkún yín ẹ̀ ní dààmú o ìdààmú ò ní jẹ́ ti yín mo dúpẹ́ o ẹ ṣàánú mi lọ́wọ́ ìdààmú ò ní jẹ́ ti yín ẹ̀mí ogbó sọ̀rọ̀ bí òṣèlú ìgbọ̀nù ẹ ṣàánú fún mi ẹ̀ní kì sọ́tù ayé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ náà máa ràn yín lọ́wọ́ ní gbogbo ọ̀nà nọ́mbà tẹ́lẹ̀ máa pè sí nọ́mbà yẹn náà ni 07054900751 ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí 07054900751 nọ́mbà tẹ́lẹ̀ pè sí tàbí WhatsApp náà lẹ fẹ́ pè nọ́mbà yẹn náà ni odi WhatsApp nọ́mbà tẹ́lẹ̀ pè a lè máa pè wọlé láti sin lọ gbogbo aládùúgbò wípé gbogbo apáta la máa wà àgbà ìnira ò ní jẹ́ tiwa o ní fọjọ́ ayé wa láfi lo ìnira o. ẹ ṣé mo dúpẹ́ o nípa ayé ní òníra ní òní jẹ́ ti yín ní dààmú lórí ọmọ ní dààmú lórí aya ẹ̀yin gbọ́dọ̀ bá yẹ ní rí dààmú ìní òní jẹ́ ti yín ní sì nira rògbà ní sì nira ṣayé ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ ọlọ́run máa bùkún yín o ọlọ́run máa bùkún yín ọlọ́run máa ràn yín lọ́wọ́ ọlọ́run máa gbé yín sọ́kà máa fà yín lọ́wọ́ sókè ọlọ́run máa ràn yín lọ́wọ́ o.